everybody ńlẹ̀ ẹ arrest everybody ẹjọ́ ọlọ́pàá ó ká everybody àti pastor àtàfà àti babaláwo gbogbo wọn ẹ lọ tí wọ́n mọ́nú ẹ̀wọ̀n kan náà kàn máa bára wọn jà ń bẹ̀ ẹ tí wọ́n mọ́ the same place ẹ má separate ẹ wallahi wọn ọ̀dọ̀ rẹ̀ jáde bẹ̀ wọn ní nǹkan kan yàlẹ̀ ní gbogbo wọn ta ló lógun nù wọn ta ló ní nákàlí ta ló ní sáàmù olóòtú gbogbo wọn ẹ ti bá rẹ̀ wọn ní nǹkan kan ẹ kó wọn lẹ̀ tí wọ́n mọ́nú ẹ̀wọ̀n kan náà kẹ́ wá wò bóyá peace ò ní rí wọn aláìmọ̀ kan nígbà tí ń jà sẹ́sìn kí ni wúlò yín kí lẹ fi promote lára àwọn Yorùbá ẹ produce ordinary pen ẹ produce ordinary wire ẹ kódà ẹ lè produce omi ẹ̀yin ẹranko burúkú ẹ kàn wá ń dà lúrú ó kálukú wá ń fẹnu gbanu àwọn tí wọn ò tó Nàìjíríà kẹwò bí wọn ti control ẹ lọ wo Ghana lẹ́nu jọ́ mẹ́ta yìí àfa mùsùlùmí kan àfa ẹlẹ́sìn Christianity kan wọ́n tàrùn síra wọn lórí íńtánẹ́ẹ̀tì wọ́n kó àwọn méjèèjì ilẹ̀ wọn bára wọn prison nígbà àwọn èèyàn ọ̀dà wọn lẹ́yìn bí ọjọ́ mẹ́ta àwọn méjèèjì dọ̀rẹ́ wọ́n ti mọ́ra wọn jáde ní tí wọ́n tó ya fọ́tò nítorí lẹ́yìn tó fẹ́ ṣerú eléyìí wèrè ni wọ́n fi wo wèrè àwọn orí íńtánẹ́ẹ̀tì yìí ti ya wèrè ẹ fi wèrè wo wèrè ẹ fi fìtínà wo fìtínà ẹ fi àdánwò wo àdánwò àwọn tó ní làákàyè wọ́n ń káwọ́ lórí pé yé tí kìíní yìí bá lọ lànà fìtínà ni àwọn tí wọn ò ní làákàyè wọ́n gbé rárá ọ̀rọ̀ ẹ̀sìn là ń jà fún nkálukú ń jà fẹ́sìn rẹ̀ ìjọba tí ò ní làákàyè wọ́n ń wò pé ẹjẹ́ wọn para wọn àwọn ní ẹnira wọn ẹ̀yin lọ́lọ́wọ́ bi léèrè yẹn ni wọ́n bá bá bàánú jẹ́ déwájú Ọlọ́run tẹ́lẹ̀ lè control cyber space wa wàláhì yóò lẹ́yìn. Alwazir akéwùgbà gold ọmọ akéwùgbẹ̀rú gbogbo yẹ ayé lọ orílẹ̀-èdè Nàìjíríà tá a wà ṣé nǹkan ò ṣe wá ṣé kìí ṣe pé àwọn olórí wa wọ́n ti sọ̀rọ̀ àwọn di nǹkan mi mo wò yẹ ayé lọ ǹjẹ́ a níjọba láwọn state Nàìjíríà ǹjẹ́ a níjọba ní federal báyìí ǹjẹ́ a níjọba láwọn state ilẹ̀ Yorùbá tó bá rí bẹ́ẹ̀ kí ló dé tí wọ́n bá fi yàn jó Yahudi tí ò bá lè gbàsàkó gbàsàjù sílẹ̀ ìlú ń dàrú lójú gbogbo ẹ̀yin ìjọba báyìí lórí cyber space ìlú ń dàrú lórí ọ̀rọ̀ religion lórí ọ̀rọ̀ wàhálà cyberbully religion ó ń dàdúrú lọ́tún lọ́sì gbogbo yín dẹ̀ ń wòran ẹ̀yin ààrẹ ẹ̀ ń wòran ẹ̀yin gómìnà ẹ̀ ń wòran minister ẹ̀yin senate ẹ̀yin rep ẹ̀yin local government chairman house of assembly gbogbo yín ẹran júlẹ̀ báyìí ẹ̀sìn wòran kò sẹ́ni tó láṣàn tí ó tètè kò sẹ́ni tí ó ronú pé ẹjá sófin lórí tí ń ṣẹlẹ̀ kí ló yóò má bàa dàrú kí ló dé ìjọba ẹ̀rù ń bà yín ní abẹ́ ẹ̀mọ nǹkan tó yẹ kẹ́ ṣe àbí nítorí ìbò 2027 ta ló sọ fún yín pé gbogbo wa tá ń bẹ láyé láti 2027 láyé ta ló sọ fún yín pé ó di dandan kí gbogbo yín wọlé ìbò tẹ́ ẹ bá wọlé ìbò tí nǹkan yìí bá ti lọ tàn kọjá ń tẹ́ ẹ lè control wàhálà dé nìyẹn ó lè iná yẹn lè ti gbà kọjá ń tẹ́ ẹ lè pa ẹ̀yin á máa wò yí pé ẹ̀kan náà tẹ́ bá ti pàṣẹ ó lè má rí bẹ́ẹ̀ mọ́ kí ló dé tá ń ṣe báyìí kí ló dé tẹ́ fi ogbé orí yín fàkùkọ ẹ̀yin tẹ́ ń bẹ níjọba àkúrá ní tó máa látó sí alúnáyà ọmọ ilé náà ní náà yìí ọlọ́wọ́ bí léèrè nípa àdẹ̀rà àjọba tọ́lọ̀ ń gbélé yín lọ́wọ́ ẹ̀rùjọ́ láyé ẹ̀rùjọ́ lọ́jọ́ gbé dàlkìyàmọ́ a manage iná tí improve epo wọn a manage ẹ lọ àyíyí lọ bẹ́ẹ̀ oúnjẹ wọn àyíyí lọ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ security a manage ẹ lọ díẹ̀díẹ̀ síbẹ̀ náà àwọn ọkùnrin tó wá fi alọ́kàbalẹ̀ lórí internet àìwáyé la wáyé ni a sì ayé wa a sì sí ìlú yà pẹ̀lú ẹ̀yin olórí lásìyàn ẹ̀yin lẹ bẹ̀rù Ọlọ́run ẹ̀yin lẹ bẹ̀rù tí ọkàn yìí gbogbo tí ń ṣẹlẹ̀ yìí wàláhì yóò lẹ́yìn alukurani ní kutiba alaykumul qital ọba tó dáyé dọ̀run ó pa láṣẹ fún yín pé kẹ́ ẹ lọ jà fẹ́tọ̀ yín ẹ lọ èyí tó bá wà lógun ẹ̀dá lógun èyí tó bá wà lálàáfíà ẹwà lálàáfíà ẹwọ́ náà bí àlàáfíà ó ṣe jọba wà wà kúrẹ́kù ńlá kún kẹ́ ẹ fèsì àwọn tí ń dàdúrú yìí ìyẹn gangan lọ́kàn yín kọ ẹ fẹ́ fèsì wọn wà sá àǹtẹ̀kùrọ̀ ọ̀ṣẹ̀ àn ó pọ́sibù kó jẹ́ pé nǹkan tẹ ẹ̀ títà ẹ̀ fẹ́ ṣe ibẹ̀ làlàáfíà wà ibẹ̀ lóore wà 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 kó irun lákùn ọkàn yín lè kọ nǹkan mi tó jẹ́ pé bẹ̀ lóore wà wà sá àǹtọ̀ ibu ṣe àn ó pọ̀ nù nǹkan tẹ̀yìn fẹ́ tó jẹ́ pé orí burúkú ni ó kó bá lé orí burúkú ni ó kó bá dúgbò orí burúkú ni ó kó bá orílẹ̀-èdè wà wà sáré làkùn aburú ni ó jẹ́ wallahu ya'lamu wa antum la ta'lamun ọ̀dọ̀ lẹ́ni Ọlọ́run ni mo mọ gbogbo nǹkan kò yé yín ẹ̀yin tá a gbé síjọba ẹ̀sìn wòran tí gbogbo ẹ̀ ń dàrú lọ báyìí àrọ́ táàtà àrùn máa ti wà mí ju jámúrí wà yóò sì kú ayẹkùnà láàdìrọ̀ mu afáàní mo rí ògùn náà ó fẹ́ rúbojú pẹtrólù ń súnmọ́ ìsáná ń súnmọ́ kùkìn gáàsì ń súnmọ́ gbogbo tí múná jò tí múná sì gbàmù gbogbo ẹ̀ ní ń súnmọ́ àwọn tó ní làákàyè wọ́n ń káwọ́ lórí pé yé tí kìíní yìí bá lọ lànà fìtínà ni àwọn tí wọn ò ní làákàyè wọ́n gbé rárá ọ̀rọ̀ ẹ̀sìn là ń jà fún nkàdùkú ń jà fẹ́sìn rẹ̀ ìjọba tí ò ní làákàyè wọ́n ń wò pé ẹjẹ́ wọn para wọn àwọn ní ẹnira wọn ẹ̀yin lọ́lọ́wọ́ bi léèrè yẹn ni wọ́n bá bàánú jẹ́ déwájú Ọlọ́run tẹ́lẹ̀ control cyber space wa tẹ́lẹ̀ control rẹ̀ àwọn tó ní íńtánẹ́ẹ̀tì gangan àtàwọn orílẹ̀-èdè tó ń produce ẹ̀jù lágbàáyé wọ́n control rẹ̀ China control cyber space wọn UK control bọ́ọ̀ bá sọ̀sọ́kúsọ àárọ̀ ọjọ́ kejì wọ́n ti ká ọmọlé America control ó kàn lè fẹnu sọ tó wẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì àmọ́ níbi lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti sọ orílẹ̀-èdè yìí di animal kingdom wọ́n ti sọ di jungle wọ́n ti sọ di animal kingdom where man is power àwùjọ ẹranko tó jẹ́ pé ní ọba lágbára ni ó ṣe tábẹ̀ ni wọ́n sọ Nàìjíríà dà kí la yàn yín lólórí fún tẹ́ẹ̀lì control wa kí la yàn yín lólórí fún tẹ́ẹ̀lì paná fìtínà tí ń ṣẹlẹ̀ orí burúkú ayé ní mú ẹ ní fi àbúrò júwe fẹ́gbọ̀n pé ẹ̀gbọ́n òòrì bá burú ẹ̀ ṣeéṣe ó mi pẹ́gbọ́n yẹn yóò kónú nìyẹn bẹ́ẹ̀ ni ìfàsẹ́yìn burúkú ní mú ní fi ara ọ̀run rántí ara ayé pé àìsí láyé lágbájá ni ó mi pẹ́ ni ti ń bẹ láyé yẹn wúlò ẹ̀yin tẹ́ ń bẹ nípò ìjọba láti federal tó fi dé state tó fi dé local ẹ jẹun fún yín láwọn example àwọn tí wọn ò tó Nàìjíríà kẹwò bí wọn ṣe control ẹ lọ wo Ghana lẹ́nu jọ́ mẹ́ta yìí àfa mùsùlùmí kan àfa ẹlẹ́sìn Christianity kan wọ́n tàrùn síra wọn lórí íńtánẹ́ẹ̀tì wọ́n kó àwọn méjèèjì ilẹ̀ wọn bára wọn prison nígbà àwọn èèyàn ọ̀dà wọn lẹ́yìn bí ọjọ́ mẹ́ta àwọn méjèèjì dọ̀rẹ́ wọ́n ti mọ́ra wọn jáde ní tí wọ́n tó ya fọ́tò nítorí lẹ́yìn tó fẹ́ ṣerú eléyìí wèrè ni wọ́n fi wo wèrè àwọn orí íńtánẹ́ẹ̀tì yìí ti ya wèrè ẹ fi wèrè wo wèrè ẹ fi fìtínà wo fìtínà ẹ fi àdánwò wo àdánwò ìyẹn nìkan kọ́ tilẹ̀ Ghana nìyẹn
eléyìí tó tún ṣẹlẹ̀ kọjá ní Burkina Faso Ibrahim Traoré ẹ̀wọ̀n tó dánwò gbogbo àwọn tí wọ́n ń ṣe hate speeches lórí internet ẹ kó everybody lẹ̀ wọ́n arrest everybody àwọn tí wọ́n ní jihad ogun làwọn fẹ́ jà ó ní àbá kó wọn ojú original ogun imagination náà ń ṣe tẹ́lẹ̀ tán láwọn fẹ́ lọ jagun ẹ jẹ́ wọn orí reality wọ́n dream tẹ́lẹ̀ ni ẹ kó wọn kó ní dreamland ẹ kó wọn lọ sí reality land wọn lọ fèsì mọ́ ìbọn ní láwọn fẹ́ jagun látijọ́ náà ṣe tó gbúrò àwọn alákatakítí tó nǹkan mọ́ ní Burkina Faso ẹ lọ wo ọmọọba Saudi Arabia ẹ lọ wo ń tọ́jọ́ wò ní November 4 2017 àwọn èèyàn jí láàrin alẹ́ sàárọ̀ ní rí pé ó ti arrest àwọn èèyàn pàtàkì tí ẹjọ́ lówó tí ẹjẹ́ businessman àwọn àfa ńláńláńlá ó sì arrest over 200 èèyàn láàrin alẹ́ sàárọ̀ ní gbogbo state tó wà nílẹ̀ Lárúbáwá gbogbo wọn bára wọn lọ́gbà ìmọ̀ ni kí lẹ́sẹ̀ wọn kí ló fẹ́ fi léyà chief àkọ́kọ́ ó rí pé wọ́n tọwọ́ bọ̀jọ̀bọ̀ òun lójú pé kò sagbára ó fi hàn wọ́n ó fi consolidate power pé agbára bẹ̀ ìkejì àwọn religious cabal tí wọ́n fẹ́ mọ̀ jàjọba rẹ̀ láàmú pẹ̀lú àwọn àríyìnrírí míì tí wọ́n lọ jáde náà àti ó kó gbogbo wọn lẹ̀ ó níbi tẹ́wọ̀n gbé nìyẹn tẹ́ ẹ̀ bá rẹ́jì láti sign fún ìjọba pẹ́ change àwọn tí wọ́n jẹ́ olówó nù wọn àwọn tí wọ́n ti kówó ìjọba jẹ àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ ọba lọ́pọ̀ jù àwọn tó kó yìí láwọn ọmọ ọba ní Saudi tí wọ́n believe pé untouchable ni wọn ó kó gbogbo wọn lẹ̀ gbogbo owó tẹ kó jọ kálukú ọmọ àpọ̀ nígbà kálukú pọ̀ owó tó kó mi ló tó jẹ́ kó lọ lé látijọ́ náà lẹ́ẹ̀ tí gbọ́ ariwo fìtínà àwọn ẹlẹ́sìn mọ́ Saudi Arabia lórí mímbà ayé lomi nǹkan túmọ̀ lọ mímbà ni wọ́n dé arrested ní jimá lójú gbogbo ayé níbi tó ti sọ̀sọ̀kúsọ̀ jáde lẹ́nu láti gbà náà ní changes ti dé àwa wá lẹ́yìn ní Nàìjíríà ẹ wá jíṣẹ́ tọ́lọ́ ń gbélé yín lọ́wọ́ ó fi wá di tí wọ́n bú Ọlọ́run tí wọ́n bú ànábì wọ́n bú ẹ̀sìn tiwọn náà àwọn náà ń dá padà ó kálukú ń bú bàbá ebílẹ̀ Yorùbá bí ilẹ̀ ọmọlúwàbí ni ìwà ọmọlúwàbí ìgbàwo ló wá sọnù láwùjọ ọ̀ràn Yorùbá tó báyìí ẹ̀yin ìjọba Ọlọ́run ó bi yín léèrè bẹ́ẹ̀ ṣe dá ọ̀là ó sọ bẹ́ẹ̀ ò ṣe dá ọ̀là ó sọ bẹ́ẹ̀ mi ṣe dá ọ̀là ó sọ bí n ṣe dá ọ̀là ó sọ ẹ lọ kíyèsí 1980 Maitasini tó ṣẹlẹ̀ ní Kano wẹ́rẹ́wẹ́rẹ́ ìnìyàn rẹ̀ mẹ́tò àwọn tí wọ́n kú lọ́dún náà lọ́hùn tẹ́ ẹ̀ bá gbàgbé over 40,000 yẹn ni wọ́n kú ogun tọ́ràn tó fi dé Zaria tọ́ràn tó dé Kaduna ogun Maitasini ẹwà dúró èèyàn tó kú ní ọdún náà lọ́hùn millions of èèyàn net displaced àìmọye olówó tó dolùsì gbogbo ìjọba ọjọ́ náà àwọn nu ọlọ́nu sí kìí ṣe Boko Haram pàtó ní bọ̀ wà nílẹ̀ Yorùbá báyìí pẹ̀lú gbogbo fìtínà àwọn ẹlẹ́sìn gọ́ọ̀mẹ̀ntì sì ń take his side kí ló dé ṣèjọba bẹ̀rù wọn ni àbí nítorí pé wọ́n ti gbé sọ́mọ́jọba torí àwọn èèyàn yìí burú gan wọ́n ní jàmbá ètè lọ́wọ́ níta bá fẹ́ bàjẹ́ oníbàṣẹṣe ìjọba Nàìjíríà èmi ní ìmọ̀ràn méje tí mo fẹ́ fún ìjọba tẹ́ ẹ bá lè tẹ̀lé kí làwọn ìmọ̀ràn náà tó jẹ́ solution ìjọba ẹ kọ́kọ́ lọ stop gbogbo tó jẹ mọ́ phobia nípa election bàbá ṣe bàbá kó wọn lẹ̀ wọn ò ní dìbò fún wa wọn ò fẹnu káńtà wa alẹ́ ni tí ó káńtà ẹgbẹ́ òfin tìjọ́ kálukú ọ̀dàkẹ́ wá ìgbà yẹn kan lẹ́tọ̀ orí bó control. Number 2 ẹ give order ẹ arrest gbogbo ẹni tí ń give hate speeches ọ̀rọ̀ bú jáde lẹ́nu sẹ́pẹ̀ fẹ́lẹ̀ ìbú eléyìí lébẹ̀lì eléyìí ẹ kó everybody ńlẹ̀ ẹ arrest everybody ẹ jọ́lọ́pàá ọkọ̀ everybody àti pastor àtàfà àti babaláwo gbogbo wọn ẹ lọ tí wọ́n mọ́nú ẹ̀wọ̀n kan náà kàn máa bára wọn jà ń bẹ̀ ẹ tí wọ́n mọ́ the same place ẹ má separate ẹ wallahi wọn ọ̀dọ̀ rẹ jáde ń bẹ̀ wọn ní nǹkan kan yàlẹ́ ní gbogbo wọn ta ló lóògùn nù wọn ta ló ní nákàlì ta ló ní sáàmù olódò gbogbo wọn empty barrel wọn ní nǹkan kan ẹ kó wọn lẹ̀ tí wọ́n mọ́nú ẹ̀wọ̀n kan náà kẹ wá wò bóyá peace ò ní rè kẹ wá wò bóyá ìjọba yín ò ní di ti gbogbo ayé ọmọ wa praise pé ẹ ṣe dáadáa orílẹ̀-èdè tí ò tó wa ni wọ́n ṣe dáadáa ní láyìn yìí. Number 3 tó jẹ́ solution ìjọba ẹ dá sílẹ̀ ní kíákíá hate speech tribunal ní gbogbo southwest hate speech tribunal ẹ dá sílẹ̀ kóòtù tí ó mọ gbọ́ ẹjọ́ àwọn tí wọ́n ti ṣépè fún yàn lórí internet àwọn tí wọ́n bá yàn ló kọjá lórí internet sẹ́rí kóòtù general tẹ́ ń kó wọn lọ yẹn kò sẹ́mọ́ kéèsì pọ̀ lọ́rùn kóòtù general ẹsẹ̀ lẹ́yìn ní mobile court níbi yẹn bá ti mú náà inú mọ́tò náà ni wọ́n ti máa dájọ́ rẹ̀ láàrin 12 hours kó ti bára rẹ̀ lẹ́wọ̀n tẹ́ bá ti rí evidence eléyìí ò sí nínú nǹkan pé wọ́n parọ́ mọ́ evidence rẹ̀ ẹ sì kó àwọn tí wọ́n lè study video dáadáa tí wọ́n mọ̀ pé ha ìlélẹ̀ original lélẹ̀ gbogbo oníṣẹ́ yẹn kó fáwọn adájọ́ yẹn ẹ jẹ́ ká kó everybody ẹjọ́ kálukọ́ bá rẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n gbogbo àwọn ní hate speech sí lásìkò táwọn orílẹ̀-èdè kan sáré bí wọ́n ṣe lọ ní òṣùpá àwọn tribe kan sáré bí wọ́n ṣe lọ ní òòrùn àwọn tribe kan sáré bí wọ́n ṣe create fóònù míì tá à ní mọ̀ mú fóònù lọ́wọ́ mọ́ ẹ lọ wo tí Elon Musk ti ń dánwò bọ̀ lórí ọ̀rọ̀ fóònù ọ̀rọ̀ ọjọ́ mi ni mírẹ́kù pátágbá ni ló fẹ́ sọ̀rọ̀ fóònù dà à ní mọ̀ mú fóònù dání mọ́ ẹ lọ ronú bí wọ́n ṣe ń plan báwọn ṣe fẹ́ lọ sínú íńtánẹ́ẹ̀tì mi Saudi Arabia ń kọ́ stadium tó tóbi jù stadium tó ga jù tí ò sí wẹ̀ gbogbo àgbáyé wọ́n ń kọ́ stadium tí ó gbà yan 46,000 sí orí 120 story building déédéé gbaná làwọn àbí tá a ti ń jẹ́ assessing bí àwọn aláìmọ̀ kan níbẹ̀ tí ń jẹ́ assessing kí ni ìwúlò yín kí ni ẹ fi promote lára àwọn Yorùbá ẹ produce ordinary pen ẹ produce ordinary wire ẹ kódà ẹ lè produce omi ẹ̀yin ẹranko burúkú ẹ kàn wá ń dàdúrú ó kálukú wá ń fẹnu gbanu gbogbo wọn mi kí ṣe mùsùlùmí nìkan o gbogbo wọn náà ti ní àwọn ọ̀dọ́ tí wọ́n dà sórí afẹ́fẹ́ àwọn arípípa tí wọ́n kàn bá ayé àwọn èèyàn jẹ́ wọ́n ti ọwọ́ bọ̀ gbèsè ayé àwọn èèyàn wọ́n bú ọba wọ́n bú jòyè wọ́n yẹ̀yẹ́ everybody gbogbo eléyìí làwọn aríta àpariwo níjọ́sí tó sọ wá doníjà ẹ̀yin tẹ́ ẹ wà nípò ìjọba ẹ tètè ẹ gbìyànjú ẹ create a speech tribunal ẹlẹ́ẹ̀kẹ́ níbẹ̀ gbogbo ẹni tí ń ṣe wá sí lórí íńtánẹ́ẹ̀tì gbogbo ẹni tí ń ṣe wàásù tẹlẹsìn Christianity gbogbo àwọn traditionalist gbogbo àwọn tẹ́ rí lórí íńtánẹ́ẹ̀tì yẹn ẹ kó gbogbo ẹ invite gbogbo wa ẹni ká wá tọwọ́ bọ̀ agreement ìwé àlàáfíà pa ní fa wàhálà kọ́kàlùkọ́ dẹ̀ rí níwájú tó sáì pé tó ń bá ìsọ hate speech ẹ̀wọ̀n lòún lọ ẹ kó everybody ńlẹ̀ ẹ jẹ́ everybody wá sáì ìwé agreement yányán àtàwọn tó jẹ́ntu àtàwọn tó burú tó bá ti mọ̀ bọ́ sọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì wá sáì agreement kò jù bẹ́ẹ̀ lọ gbogbo eléyìí tí mo wí ní tìtorí kálíbà àbá Ọlọ́run lálàáfíà ká sì lè pàdé Ọlọ́run lọ́nà tó gbàdá ni ẹ̀yin aráàlú
tẹ́ dákẹ́ tẹ́ ń wòran ànáró yakulu bá wa iná tẹ́ rí yẹn iná máa jẹ ara rẹ̀ ní nígbà tí ò bá rí nǹkan jẹ mọ́ àwọn ẹlẹ́sìn tẹ́ ń cyberbully ara wọn yìí mọ̀ pé make millions lórí cyberbully kò sí táwọn yẹn wò ju kojú kábàyàn ló kọjá lọ kò yẹ yín ni wọ́n lò láti fi make connection pẹ̀lú àwọn tó wà níjọba ìbò lóde ara àwọn alálàáfà oníwàásù christianity oní traditionalist àwọn olóṣèlú wa máa lò láti fi rọrùn ẹnì kejì dáhùn tí wọ́n gán burú jù àwọn tẹ́ ń pè ní blogger lọ lédè Yorùbá bó tiẹ̀ jẹ́ pé ọgbẹ́ni tí ń sọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì ní blogger àmọ́ nílẹ̀ Yorùbá àwọn blogger àwọn tí ń fọ̀rọ̀ bá yé èèyàn jẹ ni ẹ̀yin tẹ́ ń bẹ nílùú tẹ́ dákẹ́ tẹ́ ń wòran wàláhì mọ̀ ń bọ̀ wá fún yín oúnjẹ pati ni wọ́n ó sáfù ẹ̀ kárí ìgbà tí ó kárí ní aláàtì mọ̀ wọ́n ó sáfù ẹ̀ kárí